kábíyèsí. Ó lálẹ́ o, ìwọ ni àmì àṣẹ̀dá látọ̀run. Àdágbé ìyẹn ó wá fi yẹn jọba. Ohun gbogbo sọ sí kọjá. Ó dára ó sọ ẹ nílé, ìwọ ni bẹ́ẹ̀ ni aṣọ Olódùmarè ní. Àbúrò mú ìwọ náà, àyànmọ́ ògo, ogún rẹ̀ ní. Ẹ̀dá ẹ̀mí ló fi ṣèrànṣẹ́ rẹ̀, akọrin ìran ẹ̀ ojú ògo rẹ̀ ní. Omi mi yé mi, ẹni orí Faithia, orí náà. Kò ṣe ẹni tí ò yẹ, orí náà. Ẹ sọ̀rọ̀ sókè náà. Ẹni tí ò rí ẹ, kò rí ṣẹ́ Ọlọ́run. Ẹni tí ò rí ẹ, kò rí náà. Ẹni tí ò rí ẹ, ẹni tí ò rí ẹ, kò rí ṣẹ́ Ọlọ́run. Kò rí ṣẹ́ Olódùmarè. Ẹni tí ò rí ẹ, kò rí náà. Love you so much. Ladies and gentlemen. Faithia said I should greet all the elders in the house. Wọ́n ní ká sọ fún yín pé pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ká ṣe ìfagbà àgbẹ̀ láyé. Agbálẹ̀ kan ní bí agbáláyé agbálẹ̀ kan ní àwẹ̀ o. Orí ìyá mi ìgbé mi gòkè àgbà o. Ó di jẹ̀lẹ́ńkẹ́, ó di jẹ̀lẹ́ńkẹ́ o. Ayé akọjá lọ, ọ̀run akọjá lọ, òtítọ́ àgbéwà gòkè àgbà. Happy birthday to Faithia, but before I leave this place, I'd like to let you know that Jesus is the way, the truth, and the life. Accept him today. God bless you. Ladies and gentlemen, it's my... I'd like to celebrate K1 the Ultimate. Alabi Wasiu and Demasha. God bless you. My God bless you. It's my pleasure to welcome you to Faithia Unusual. We are happy to be here. Wherever you are, make some noise! And wow. Amazing time. Thank you. The noise maker, I'm at our primary school. You will make a big noise there, ladies and gentlemen, it's Faithia Unusual. If you're happy that she's a year older today, if you're happy that she's 21. Thanks of the press, I need you to post your cameras that way so we can be sure of who's going to clap and who's going to make noise for the celebrant of Let's take those who are making noise. Go now. Let's put it this way, guys. Let's put it this way, guys. If you love Faithia, make some noise! Yeah, that's what we're talking about. All right, ladies and gentlemen, right about now, in cooperation, Unusual. so gentlemen on the camera, let's move to the side Please, so guys, our take guests position. can see what is happening. Thank All you. right, Oriki. Let's go. Faithia, àdúnyà o, àgbàdo kan ẹ̀ o. Àgbàdo kan ẹ̀ o. Àgbàdo kan ẹ̀ o. Orí ló bá ẹ ṣe o. Àgbàdo kan ẹ̀ o. Àgbàdo kan ẹ̀ o. Sọ̀rọ̀sọ̀rọ̀ tí bẹ nínú ilé látọ̀rí bàbá mi Ọlásùnkànmí Àyìndé Máyégún Ìjẹ̀bú ọ̀bẹ̀rẹ̀ ìwà lẹ́ni ìwọ nígbàkígbà mi ṣe àdúgbòsọ ọlọ́pàá ẹgbẹ̀jẹ àlùbẹ̀tẹ̀ ọlọ́pàá ẹgbẹ̀fà àlùkìlìkìlì ọlọ́pàá ẹgbẹ̀dínlógún Faithia èmi ní sọ ọjọ́ dúdú rẹ. Orí agbára àtẹ̀tẹ̀
Ẹni rẹ̀ ìwọ ni ìwọ là tètè pé ní kú polisa. Òrìṣà tí pé ní kí olóòsì ayé. Nípa fún ọ̀ya, ó wà lẹ́ni léèrà. Orí nípa fún ọba nìkan. Ó fi tí o bá sí orí sọgbọ́n ìgbà tí wọ́n lẹ̀ nípa òṣè. Àṣà ìgbọ́mọ tó bá kéré. Àṣà ìgbọ́mọ tó bá kéré. Àdùnníkéré àṣà òmà gbọ́dọ̀ pé. Àṣà ìgbọ́mọ tó bá kéré. Àṣà ìgbọ́mọ tó bá kéré. Àṣà ìgbọ́mọ tó bá kéré. Faithia. Àṣà ìgbọ́mọ tó bá kéré. Àṣà ìgbọ́mọ tó bá kéré. Àdùnníkéré àṣà òmà gbọ́dọ̀ pé. Àṣà ìgbọ́mọ tó bá kéré. 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 Àdùnníkéré àṣà òmà gbọ́dọ̀ pé. Àṣà ìgbọ́mọ. Ọmọ àdó kẹ̀lẹ̀kẹ̀lẹ̀. Ọmọ bá àbí ní àrọ́kùnrin tayo. Bàbá Kàlí. Olóhùn ní fojú sunkún ọmọ. Màmá ní àwọn onígbọ̀sàrẹ̀ ìlú. Ìwọ lọ́mọ bá àbí ní àrọ́kùnrin tayo. Ọmọ àdó kẹ̀lẹ̀. Ìwòsàn wọlé ayé. Ẹ̀yin ọmọ lọ́dẹ iṣẹ́ ṣe fún. Ọmọ onílẹ̀kẹ̀ iṣẹ́ ẹ̀kí. Àpò ọwọ́ ni bàbá yìí fi ṣàdé orí. Àpò ẹsẹ̀ ni bàbá yìí fi ṣèlẹ̀kẹ̀ ọrùn. Ìlẹ̀kẹ̀ bàbá yìí ó tara alẹ́, ó tara ọ̀rọ̀ oko. Àdó mi ẹ̀kíní, wọ́n ní oṣù kíní, oṣù dúdú. Àdó mi ẹ̀kejì, àdùnní wọ́n ní oṣù funfun, oṣù funfun. Àdó mi ẹ̀kẹta, oṣù funfun, oṣù dúdú. Ibẹ̀ ní ìṣẹ̀lẹ̀ àwọn bàbá tó bí ọlọ́mọ. Ẹgbẹ́ àdùnní sọ, ṣùgbọ́n ẹlẹ́kùn máa rẹ̀ o. Ìyá máa tàn rere. Faithia àtọ̀ ṣùgbọ́n Olódùmarè. Ìyá máa tàn. Ẹni náà bá níwájú kí tó bàbá ṣe fún mi. Ọlásùnkàn ní Àyìnlé. Orí stéèjì bàbá mi ló wà yìí. Ìjẹ̀bú ọmọ eré ni wà. Bíbá bẹ bíbí ò bá síbí. Ẹ bá mi sọ fún Máyégún. Wípé bíbí ò bá tẹ̀ bíbí ò bá wọ́. Mo mọ bàbá ní bá àbá tó bí mi lọ́mọ. Òun ọmọ àdìmọ́tù. Ẹ bá mi sọ fáyì ìdẹ wípé. Ẹ wá ní sí omi. Ìwọ ló sì ààrẹ. Bàbá mi Àyìndé òkì dùn. Àyìndé Ìjẹ̀bú ọmọ èrè nù. Ọmọ adúrú bá dé. Ọmọ adúrú bá sùn bẹ́ẹ̀ bí ìyẹn jẹ́. Ọmọ ẹlẹ́bìí ẹ̀rù. Títà ìyẹ̀yẹ́ bí owó kẹ̀kẹ́. Ọmọ adìyẹ polówó lẹ́kọ̀ọ́ nílé. Ara òrẹ́kù. Ara òrẹ́ ti yẹ. Ọmọ òṣèṣe ni òjò yọ. Èjò mọ́jọ̀mù. Ìdí ṣe ní òye ìpani. Ọmọ ẹlẹ́bìí ní àdéhùrẹ́. Òrìṣà òkè jẹ́ ńlá. Jẹ́ dàbí onílé yìí. Kékeré Ìjẹ̀bú owó. Àgbà Ìjẹ̀bú owó. Ìlú Ìjẹ̀bú owó. Ìbẹ̀rẹ̀ Ìjẹ̀bú owó. Bàbá Ìjẹ̀bú tí mo mọ̀ olówó ni wọ́n. Àgbà owó. Mo kí yí tẹ̀sán, mo kí yí tológun. Ayédáadé. Gbádùn ló kọ́kọ́. Àtẹ̀gbọ́n mi ọmọ lọ́rùn làbẹ̀rẹ̀. Àtọmọlọ́ àwọn ilé. Ọmọ ẹ̀dúgbélé. Ojú yẹn kú ọkọ. Tètè gbọ́ tèmọ́ lù lọ. Ọlọ́run bí àárín mi lóde àbẹ̀rẹ̀. Àdùnní. Ọjọ́ bẹ́ẹ̀ rẹ̀ jù bẹ́ẹ̀ lọ. Ọmọ kálára bá wí. Sọ̀kọ́kọ́ fẹ́nu ìyọ̀wí tiẹ̀. Ẹnu yọ̀. Bàjẹ́ ò bá máa wí. Ẹgbẹ́ tó fẹ́nu yọ̀wí tiẹ̀. Ẹnu yọ̀. Ó sọdún ọdún èyí láyé. Àdùnní. Wọ́n ṣe tẹ̀lé ìgbẹ́wọ́ tọmọ. Àṣà ìkú máa lẹ̀ ọ̀rọ̀. Tó o bá rà jù. Èèyàn tó bá ní owó pọ̀ lòun ní jẹ́ bá. Lẹ́yìn bá gbẹ́gbẹ́ tètè olúwa rẹ̀ ni ó ti. Tètè ló bèèrè ṣùgbọ́n Ẹlẹ́dùmarè.
God bless you. Thank you. Hallelujah. In Jesus' name. Ladies and gentlemen, I'd like to welcome my Oga, my friend, my brother, alongside the Inumidu squad. Yewas #1, Egbaz #1, IBD Day. I also heard that Aida Day 1 is in the building. Alaji Musiliu Akisoya, MC Oluomo. Always a pleasure to have you, and thank you for always supporting us. I have, like I told Faithia on stage, I have a surprise for her. And I need all of you to please make way as we welcome a namesake of ours. She came all the way. Ladies and gentlemen, if you appreciate what she does, I need for you to come out and celebrate her. Flexible Faithia, ladies and gentlemen. World famous DJ Neptune, I see you. Debola Lagos, I see you. I also want to welcome the consortium of artists that are here to celebrate Faithia. My Auguste, Egbaz #1, Dr. Smile, music comedian of the Federal Republic, Kenny Black, and of course, the one with the honey tongue, the one with the honey tongue, comedian of the Federal Republic, honey tongue, with us. Please, photographers, once you take a shot, go to the side, so that Faithia too can enjoy what is happening. So ladies and gentlemen, I present to you Flexible Faithia is here. And of course, I also want to recognize the presence, just like my brother did. People that are here to grace this wonderful occasion. People like IBD Day. Thank you very much for coming. Thank you for always. MC Oluomo, only one Oluomo, you know how it is. Alabi Musiliu Akisoya, thank you so very much for coming. We love and appreciate you. All the Amuludu circle, thank you so very much. We love you, we appreciate you. Don't forget, we're still celebrating Faithia 50+1, the unusual. You have never seen anything like this before. Sorry, my Yoruba is not very good. What do you call photographers in Yoruba? Oluya ni wọ́n. Gbogbo àwọn olùyà tí wọ́n wà ń bẹ̀ yẹn. Gbogbo ẹ̀yin olùyà tẹ́lẹ̀ Ẹjọ́ ẹ bá wa mú ìṣòfò ẹ̀gbẹ́. Náà kí ló ń pe